ti ń ké lórí wípé nǹkan báyìí ń bọ̀ mo sọ pé ó ti ń tó bí abẹ́ ọdún 5 tí a wà báyìí so tó bá dẹ̀ ti wá rí bẹ́ẹ̀ yẹn ẹ̀tọ́ wa ni wípé a gbọ́dọ̀ make sure ẹ jọ̀ọ́ má bínú àwọn kọ́ọ̀lù ń wọlé so tó bá dẹ̀ ti wá rí bẹ́ẹ̀ yẹn ó yẹ ká ti mọ̀ wípé ẹ̀tọ́ wa ni wípé a gbọ́dọ̀ wá máa dáàbò bo gbogbo ibi tó ń pè nílẹ̀ káàárọ̀ òjìrè kí ni dẹ̀ ni máa sọ ni wípé ọ̀nà ara ilé náà ló máa ń jù ibi tí àwọn tó jẹ́ tiẹ̀ bá fi nǹkan bí abẹ́ àṣírí sí ìdí tí mo dẹ̀ sọ bẹ́ẹ̀ ni wípé ó máa ń láwọn kan tó yẹ kí ká máa pariwo wọn táwọn jẹ́ títí wá ń bíbà gangan tó dẹ̀ dàbẹ́ pé a kì ń wò kò dẹ̀ sí ìmọ̀ta kan máa ń sọ náà ju wípé Tinubu ó dára bẹ́ẹ̀ ṣùgbọ́n àwọn kan wà nínú ilé wa yìí tó dàbẹ́ pé ó yẹ ká kọ́kọ́ jẹ́ kó máa kí gbogbo àgbáyé mọ̀ àwọn ẹni gangan ní ọ̀tá wa àwọn tí wọ́n dẹ̀ fẹ́ kó wa sóko ẹrú rèé torí pé mo rántí dáadáa nígbà tó máa gba ilẹ̀ Haúsá kí ló ṣe náà ní pé àwọn tó já àwọn olórí wọn àwọn ni wọ́n lò against àwọn tó já àwọn ọmọ wọn nínú ilé kó tó wá dín kan fi gba ilẹ̀ Haúsá náà nísìnyí báyìí ilẹ̀ Haúsá ti wà captured ẹnu nìkan lọ́kàn ń sọ the same thing náà ti wá fẹ́ ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá kí ló wá ń ṣe nísìnyí ni pé wọ́n fẹ́ gba ọ̀nà àwọn Islam wọlé ẹ bá ń wo àwọn kan bóyá bíi Arẹ́gbẹ́ṣọlá ẹ ti mọ̀ pé àwọn alákatakítí ni wọ́n tẹ bá ń wo àwọn kan bàbá Akíntọ́lá bàbá tó dàwé bàbá Mùríkì yẹn ẹ mọ̀ pé alákatakítí ni gbogbo wọn bẹ́ẹ̀ yẹn àwọn yẹn gangan bíi Mufti Ìwò ẹ mọ̀ pé alákatakítí ni wọ́n bíi Olú Ìwò ìyẹn Rashidi ẹ mọ̀ pé alákatakítí ni wọ́n gbogbo àwọn tó dàbẹ́ pọ́n fẹ́ fi ọ̀nà ẹ̀sìn tó fẹ́ fi wọlé láti fi ba ayé àwọn èèyàn jẹ́ yẹn tó dẹ̀ pé ilẹ̀ àtowó àtàlùmọ́nì ni wọ́n wà áfítà kò ń ṣe nípa ti ọ̀rọ̀ ẹ̀sìn bọ́nú mi wá dùn pé a ti ń ra àwọn bàbá bíi Akéwùgbà Gold àwọn bàbá kìíní Lágége àwọn bàbá kan náà bíi 4 àwọn àfáà bíi 4 mo rí pé wọ́n máa ń jáde tó máa ń sọ̀rọ̀ ṣó ti yé but a lè fi yẹn ṣe torí pé wáì ní pé kò síbi tí wọ́n ń gbà wọlé ju ọ̀nà ẹ̀sìn lọ tó bá ti wá jẹ́ bí ọ̀nà ẹ̀sìn yẹn ni wọ́n ń gbà wọlé yẹn ni ẹ jẹ́ kí gbogbo wa mọ̀ wípé lọ́wọ́lọ́wọ́ báyìí nǹkan tí àwọn ọmọ káàárọ̀ òjìrè fẹ́ ni wípé a fẹ́ àjòjì tó dàbẹ́ pé ọmọ wa dàbẹ́ pa wá pín wa níyà because lẹ́jọ́ mẹ́ta yín sìn àwọn àáfàá kan náà ló gbé Gumi wá sí Ìbàdàn tẹ bá notice dáadáa nǹkan tí wọ́n ṣe níbàdàn yìí òun ló fẹ́ ṣe ní Ọ̀yọ́ ṣùgbọ́n torí pé àwọn tó jẹ́ àwọn ọ̀tẹlẹ̀múyẹ́ wa wọ́n tètè ta wá lólobó wọ́n dẹ̀ send invitation ẹ̀ sí wa náà ní sinẹ́ bá rí pé lẹ́yìn wọn gbé invitation jáde wọ́n kọ̀ ṣe ni torí wọ́n ti mọ̀ pé táwọn bá gbé invitation jáde àwọn èèyàn mọ̀ pé àwọn fẹ́ ṣe nǹkan so ẹ ti mọ̀ pé gbogbo ọ̀nà ni wọ́n ń wá láti fẹ́ kógun jà wá àwọn tó dẹ̀ jẹ́ pé àwọn ọmọ àlè àwọn tó yóò gbọ́dọ̀ jí rí bí ọba Rashidi ìyẹn Rashidi àtẹlẹpẹlẹ Rashidi àlepẹ lọba torí pé emir ni ó ti sọ pé òun ń ṣe ọba sotiye so Rashidi sotiye àti gbogbo àwọn tá a rí pa alákatakítí yẹn àwọn gan ló yẹ ká máa tà láti wá gbé fọ́tò wọn jáde ká jẹ́ kó yé gbogbo àgbáyé wípé àwọn ẹni yìí àwọn ló fẹ́ kógun wọlé àwọn ló fẹ́ gbé Boko Haram wọlé láti wá dàbẹ́ kó wọn máa pa wá mọ́nu ẹ bá notice dáadáa nílẹ̀ Yorùbá sìn látìgbà tó di pé àwọn ọmọ àlè yìí ti dàgbà ẹ wá notice dáadáa pé wọ́n ti ń pa kúkúrú ni wọ́n ń pa gígùn ṣọwá ẹ kó rí bẹ́ẹ̀ àwa ọmọ Yorùbá kẹdẹrẹ a ní nǹkan tó ń pè ní ìjọmọ ènìyàn Haúsá àwọn Fúlàní ò ní nǹkan tó ń pè ní ìjọmọ ènìyàn nísìnyìí gbogbo ìwà àwọn Fúlàní yẹn sìn àwọn alákatakítí àárín wa látara ẹ̀sìn wọ́n ti wá fẹ́ lò láti fi sọ wá dìdàkudà nulẹ̀ so wá dá kí gbogbo àtàjọ ọmọ Yorùbá lóòótọ́ tá à ń ṣọmọ àlè àsìkò tí tó ti gbogbo máa dìde láti wá tako gbogbo àwọn ènìyàn torí pé tẹ bá sọ pé kàn ń wòran nǹkan máa bàjẹ́ sí ni o nǹkan máa bàjẹ́ sí ni o ẹ mọ̀ pé bàmí máa ń wà tó dára pé láyé àtijọ́ wọn ò ní pààyàn ṣùgbọ́n torí tó bá bẹ̀rẹ̀ sí ń kí ẹ délédélé tó ń jẹ́ kó máa yé gbogbo àgbáyé pọ̀ máa lè ní ẹ wọ́n á padà fi ilé ẹ síta ni nǹkan tá a máa ṣe fún gbogbo àwọn tó já àwọn máa lè yẹn nìyẹn tó jẹ́ pé wọ́n fẹ́ jẹ́ kógun jà wá wọ́n dẹ̀ mọ̀ pé kò possible káwọn ará àta ìkọ́kọ̀ wọlé kọ́kọ̀ wà máa bá a jà ṣùgbọ́n mọ̀ pé tó bá ti wọlé sí wa lára ọ̀dọ̀ wọn kẹ̀ lọ́dẹ̀ máa gbà wọlé òun ló wá fi kíní ìsọ fún bàbá wa Ọọ̀ni òòṣà Ọọ̀ni of Ifẹ̀ mo ṣí fìlà forí adé o
wípé nǹkan tí Sọ̀tánì ń wá lẹ́yìn yín bàbá wa Ọọ̀ni òòṣà ọgbọ́n àti jẹran jẹ ni. Sọ̀tánì ò nífẹ̀ẹ́ yín rárá bí wọ́n ṣe ń rí yín ìyẹn bàbá wa Ọọ̀ni of Ifẹ̀ bọ́ ṣe ń rí yín wọ́n rí gẹ́gẹ́ bí ọmọ Fidel bọ́yìí máa ń sọ ọ́ ní Fidel ni infidel ni bí gẹ́gẹ́ bí ọmọ tó dàbẹ́ bí ẹni iná ẹni tó dàbẹ́ bọ́ yẹ kí wọ́n sọ̀kò lù ṣùgbọ́n torí pé wọ́n mọ̀ pé ẹ̀ ń ṣe láláṣẹ ilẹ̀ káàárọ̀ òjìire wọn ò lè tráyè ni wọ́n fi ń wò wí kí làwọn lè ṣe ni pé káwọn ọmọ báwọn ṣe máa wọlé pẹ̀lú yín láti bá yín máa wọlé láti bá yín máa jáde láti máa ṣe gbá láti máa ṣàwo ṣó ti yẹ yín bẹ́ẹ̀ láti bẹ̀ yẹn wọ́n á mọ nǹkan tó bá dàbí àṣírí tó dé yín àti tó tú yín tó bá ti wá rí yẹn tó mọ̀ pé tó bá lè mú ẹni tó jẹ́ pé olórí aládé ní gbogbo lẹ̀ wá lè rí múlẹ̀ tó ti lè rí múlẹ̀ wọ́n mọ̀ gbogbo àwọn tó bá dẹ̀kù yẹn wọ́n mọ̀ pé kéré ni kọ́tọ́ dẹ̀ máa ṣe ni pé wọ́n á máa bẹ̀rẹ̀ sí máa gbé owó fún everybody wọn wọ́n á fi shut up wọn bẹ́ẹ̀ náà ni àwọn ọlọ́sìn padà bọ̀ wá ṣekú pa ẹbọ yẹn kábíyèsí yẹn o wọ́n kàn mọ̀ pé káwọn kọ́kọ́ fi gbàgbára náà ni tó bá ń ṣe bẹ́ẹ̀ ni ẹ wo orú Arẹ́gbẹ́ṣọlá òun náà ti ń jáde báyìí tó ti ń lò wípé òun ló máa lò láti lè fi lé gbogbo anybody tó bá ti dàbí alára ẹ̀ àwọn tó dàbí bí ẹlẹ́bọ ní ẹni o bóyá kristẹni ní ẹni o àwọn tó bá jẹ́ bí tó jẹ́ confam tó dàbí pé wọ́n jẹ́ bí ẹni tó yẹ pé nígbàgbọ́ nínú ẹ̀sìn tó jẹ́ ti Islam àwọn ni wọ́n fẹ́ lò wọ́n dẹ̀ mọ̀ tí Arẹ́gbẹ́ṣọlá bá jẹ́ president wọ́n mọ̀ pé ó máa ṣe gbogbo nǹkan bẹ́ẹ̀ yẹn torí pé àwọn yẹn ò nífẹ̀ẹ́ ilẹ̀ Yorùbá kó ló ń jẹ́ kí ló ń jẹ́ àṣà kí ló ń jẹ́ ṣe lọ́dọ̀ àwọn yẹn torí pé gbogbo ọpọlọ Saudi yẹn ó ti wà ní gbogbo orí àwọn ènìyàn tẹ bá rántí dáadáa àwọn kan sì jáde tó ní pé báyìí máa change gbogbo àwọn gómìnà tó bá wà nílẹ̀ Yorùbá ìyẹn ní káwọ́kọ́ báyìí máa ṣe tó dẹ̀ pé wọ́n á jẹ́ ẹ̀sìn alákatakítí gangan tó yẹ wọ́n tó bá ní pé àwọn fẹ́ báyìí òní gbogbo olùgbúdọ̀ bá wọn fẹ́ tó bá fẹ́ wọ́n bẹ̀rẹ̀ sí máa sọ̀kòlù wọn wọ́n bẹ̀rẹ̀ sí máa dáná sun wọn torí pé wọ́n mọ̀ pé nǹkan tí Quran tó kọ́ wọn nìyẹn ṣó ti yẹ yín bẹ́ẹ̀ so àsìkò wa ti tó báyìí sí kí gbogbo àwọn adájọ́ ọmọ káàró òjìrè tá a fẹ́ kọ́ ọmọ Yorùbá tún padà tó a fẹ́ káwọn ọmọ káàró òjìrè lọ sínú oko ẹrú eléyìí máa wá jókòó ẹrú ayérayé tẹ bá notice dáadáa nílẹ̀ Haúsá gbogbo àwọn tó jẹ́ Haúsá tó yẹ pé wọ́n mọ̀ pé àwọn kàwé wọ́n ti sá kúrò ńbẹ̀ àwọn tó wọn kàwé ló wá ń di àlùmọ́ńjèrè àwọn ló wá ń convert sínú Boko Haram àwọn ló ń convert sínú ISIS àwọn ló ń convert sínú Al-Qaeda àwọn ló ń convert sínú gbogbo everything tó mọ̀ pé ó jẹ́ terrorist organization Maiti Allah tí wọ́n convert wọn sí gbogbo ẹ̀ Maiti Allah tó jẹ́ pé wọ́n gan ni the real terrorist organization òun ló wá ń padà wá ń sọ pé òun ni kó máa jẹ́ security ẹ rí pé ó gbẹnu tán so these are the things tí gbogbo ọmọ káàárọ̀ òjìrè gbọ́dọ̀ make sure láti lajú ara wa eléyìí ń ṣe pa 2027 ẹni tó bá ṣì ń sọ pé òun campaign 2027 á jẹ́ pé ẹni ẹ ti kú wọn tí ì sin torí pé wáì ní pé ìjà ẹlẹ́yàmẹ̀yà ìjà ẹ̀sìn ó sì ń wáyé ẹ̀yìn ń pariwo 2027 ta ló tiẹ̀ mọ̀ bí òun tiẹ̀ máa dé 2027 yẹn nǹkan tó yẹ kí gbogbo wa wò nìyẹn ta ló mọ̀ bí òun máa dé 2027 yẹn ṣùgbọ́n wo nǹkan tó ń pè ní ìjọ ọmọ ènìyàn báwo la ṣe máa dáàbò bo àwọn èèyàn wa báwo la ṣe máa yọ wọn kúrò nínú ìlò yìí wọ́n ṣe ń wọlé sínú church tí wọ́n ń pa àwọn èèyàn iṣó dáa bí wọ́n ṣe ń gbé àwọn èèyàn lójú títì tó máa yìn wọ́n pa àbí kó gbé mi lọ sínú igbó tó máa lọ máa break 20 million ṣó dáa safety first tí ìwọ tó bá ń sọ pé ó fẹ́ di nǹkan láàyè tí ó bá lé pé báwo ló ṣe máa ní àlàáfíà tó péye báwo ló ṣe máa ní ààbò tó péye kí wá láǹfààní ipò tó ń lé ipò tí wọ́n gan fúnra rẹ̀ ò tiẹ̀ mọ̀ bí àwọn padà jókòó síbẹ̀ bí àwọn tiẹ̀ máa padà jí ẹgbẹ́ ni ò tí mọ̀ torí pé ìlú tó bá ti wà secured báwo ló yẹ fẹ́ ṣe so gbogbo ẹni tẹ́ jẹ́ ọ̀dọ́ à ń fàsìkò yìí sọ fún gbogbo yín pé àsìkò ti tó ká defend ara wa even tó jẹ́ olórí DSS gan sọ ní pé kó lúkálùkù lọ defend rẹ̀ find all means bó ṣe máa protect rẹ̀ gbogbo ẹ̀ ń ṣaláriwo social media mo ní nǹkan báyìí ìwọ kò mọ̀ lọ́kàn rẹ pé at least tó bá tẹ̀ dípò déṣù lé ní bó bá tẹ̀ yẹ bí akọ́ tẹ̀ máa padà mú ẹ balẹ̀ wà á tẹ̀ mọ̀ pé at least bí wọ́n kọ́ bá tẹ̀ ṣe mú bí abíyàn bí mẹ́wàá tó bá ṣe mú wọn balẹ̀ wọ́n á mọ̀ pé yes akọni ni ẹ àsìkò ńlá rẹ̀ wá sí yìí o ẹ wo ẹni tó wà ní church tó ń gbàdúrà ní orúkọ Jésù tó ń gbàdúrà ní orúkọ nígbà tó gbọ́ tatatatata kí ló kọ́ ṣe ni pé ó kọ́kọ́ fà ìwé ààrẹ náà ìyá arúgbó gan ìyá ń tẹ̀ kùṣùkùṣù ìyá ọmọ bóyá mẹ́ṣe wọ́n padà jálẹ̀kùn wọnúlé lọ bá wọn ìyá yẹn mọ́ níbi tó wà ta ló mọ̀ bí àtàtà ti padà pa ta ló padà mọ̀ bí a ṣe lọ gún wọn pa mọ́nú yàrá níbi tó padà wọ̀ nínú church wọn ò ṣe pé in Jesus name ó yá gbogbo yẹn yẹ ṣubú ẹ padà sílé kólúkálukú yín padà sílé ẹ lọ jẹ nǹkan
defend yourself. Ẹ jọ̀ọ́ ṣé ń gbọ́ mi, ṣé ń gbọ́ mi. Ẹ ló ṣé ń gbọ́ mi. Bẹ́ẹ̀ni à ń gbọ́ yín bàbá. So gbogbo yẹn padà sílé kẹ́ lọ defend ara yín. Bẹ́ẹ̀ kẹ́ni tó bá rìn wá gbogbo nǹkan tó mọ̀ pé ó lè lò. Àìmọye Ọlọ́run fún àwọn Yorùbá ní nǹkan tó dáa tó dẹ̀ pé wàá dẹ̀ gbé dání sọ́wọ́ tí wọ́n ní mọ̀ bí kókó dọ́dọ́ bá yẹ ń gbọ́ pa kókó dọ́dọ́ bá ń gbọ́ pa àìmọye òrùka tó pọ̀ rẹpẹtẹ tó máa gbé dání rẹpẹtẹ ẹgbẹ́ tó bá dà pé dípò ti dèṣù kó gbogbo ẹ̀ sọ́wọ́ èyí tó bá ṣàmùpò lè nà pa tó bá dẹ̀ ti lè rí kò tẹ̀ ya mo máa fáìn wí ààrẹ má tún dúró pé kinní kan tètè jápa ní kókò fi rescue ààrẹ ni tó máa di bí akún wá bẹ̀rẹ̀ sí máa kò máa anybody bí chicken torí pé àsìkò ti tó báyìí ẹni tó bá lóun ṣe ń bẹ̀rù ọlọ́pàá kan kó máa wá gbé òun àbí DSS kan kó máa wá gbé òun àbí kinní kan kó máa wá gbé òun ìwọ fúnra rẹ̀ gan bóyá ló mọ̀ pé èèyàn ti kú wọn tí ì sin torí pé wáì ní pé before you know it sójà fúnra rẹ̀ tó bá gbọ́ tàtàtàtàtà á jápa tó bá dójú ẹ̀ torí pé wáì ní pé kò sí safety nílùú Nàìjíríà mọ́ safety ò sí mọ́ tí safety ò bá dẹ̀ ti sí definitely pé kò sí nǹkan kan mọ́ nílùú nìyẹn kò tí ó bá dẹ̀ lè yẹ pé àwọn tó wọ́n jẹ́ adájọ́ fúnra àwọn tó jẹ́ adájọ́ kò sí safety lọ́dọ̀ wọn àwọn ọlọ́pàá any law enforcement tó wà Nàìjíríà kò sí safety mọ́ sọ àwọn fúnra wa ní káwọn ọmọ báyìí máa jí gìrì ká dáàbò bo ara wa kí má jẹ́ kí wọ́n kàn máa wọlé kàn máa mú yẹn ní àw ẹ wo orú chọ́ọ̀chì yẹn jọ ẹ bá gbẹ́ nìkan tó dàbẹ́ pé ó ní àwọn iṣẹ́ oríṣiríṣi lọ́wọ́ ni tó lo kíní yẹn tó dẹ̀ ní bóyá yẹ jókòó tó dẹ̀ jókòó ṣọ́n padà máa pè wọ́n máa ní pẹ́lẹ́ bọ̀ ni ẹ má yẹ káwọn àáfàá kan tún yín jẹ o ẹ má yẹ káwọn pásítọ̀ kan tún yín jẹ o gbogbo àwọn àáfàá tẹ báyìí tó support àwọn Boko Haram gbogbo wọn ni wọ́n ń wá gbogbo wọn ni wọ́n fẹ́ gba owó lọ́wọ́ àwọn Saudi gbogbo wọn ló fẹ́ gbowó lọ́wọ́ Sultana Sokoto gbogbo wọn ni wọ́n mọ̀ pé àlùmọ́ọ̀nì ilẹ̀ yẹn làwọn wà after kò ń ṣe bí a pé torí pé ìjọba bóyá òun lọ sí ọ̀dọ̀ báwo ni wọ́n ṣe máa ń pè bóyá Allah ni àbẹ́ níbi ẹ̀ kò sí nǹkan tó ń jẹ́ bẹ́ẹ̀ ẹ má kẹ́ anybody tán yìí ẹ dáàbò bo ara yín ẹ jẹ ewé ẹ jẹ egbò ẹ jẹ oògùn dáadáa ẹ jẹ paracetamol ẹ jẹ panadol ẹ má yẹ káwọn ọ̀tá kọ̀ mú yẹn níyà o ẹ̀yin náà dúró ẹ ṣera yín lọ́kùnrin àsìkò ti tó because why ni pé ó ń bọ̀ àwọn là ń dẹ́dẹ́ o ogun ti wọlé tán ready ẹ má yẹ kó mú wa kókò mú wa bí chicken at least bó ti ẹ̀fẹ̀ ó bóyá pé ẹ̀ ń ṣe kí wọ́n ní pé yes ọ̀gbẹ́ni akọni ni at least èèyàn bíi mélòó kan jábọ́ ó try bọ́ wípé kókò ní mú ẹbí chicken kó wá gbé lọ sínú gbó kó wá máa ké gbẹ̀jẹ̀ fún mi 50 million ẹ fún mi kò sẹ́ anybody tó rẹ́dà tí kò fẹ́ anybody lọ́wọ́ yìí gan so ó pè kó defend ààrẹ torí pé ọlọ́pàá ò lè protect wa sójà ò lè protect wa any law enforcement ò lè protect wa even àwọn adájọ́ gan wọ́n ti wà compromised tó bá bílí pò ń gbẹ́ nìkan lọ sílé ẹjọ́ tó bá lówó lọ́wọ́ jẹ́ ló máa padà win ẹ̀ torí pé ọwọ́ agbára ni so wise up ẹ jí gidigidi ẹ má sùn ẹ̀yin ọmọ Yorùbá kò ní sú wa kò ní rẹ̀ wa o odò agbéwà kò ní gbọdọ̀ lẹ́ẹ̀kan sí mẹ́mọ́ ikọ̀ mi dùn mílíọ̀nù náà ni.